Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is good. Watch it right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe tí ọ̀rọ̀ ní ta bá wọn mi àjọ ní ìmọ̀ bí mo ṣe fẹ́ gbé ìbá ọ̀tẹ̀ bí akin kúkú máa sọ̀rọ̀ nípa ẹ̀ torí mò ń rò náà ni because tí wọ́n ní kí n sọ̀rọ̀ lórí mátà yẹn ọ̀rọ̀ ẹnu mi ò dẹ̀ da òun náà ni mo ṣe ń wà careful bí akin kúkú máa sọ nǹkan kan. Kí lẹ rò advice mi ṣé kí n kúkú má sọ anything because tí n bá sọ̀rọ̀ mo máa sọ bó ṣe rí gangan torí ẹ̀ ni èmi nǹkan bá ṣẹlẹ̀ tí n bá dá sí bó bá ṣe rí ni mo ṣe máa sọ àwọn èèyàn dẹ̀ kí n like èèyàn tó bá máa ń tàn àwọn èèyàn làwọn èèyàn máa ń like alábòsí làwọn èèyàn máa ń like èèyàn tó jẹ́ pé tó máa rí rò tọ́lẹ̀ tó máa porọ́ láráyé máa ń fẹ́ nígbà bí wọ́n ṣe bẹ́ẹ̀ ní pé ẹ̀ mọ̀ mí ẹ̀yin gbẹ̀yìn náà ẹ má ṣe bẹ́ẹ̀ ní pé ẹ̀ mọ̀ mí máa ń rí káàkiri ìnà lájọ̀dún ṣé rúbù tá máa ti ń pàdé gbàtẹ́ lórí social media má ṣe bẹ́ẹ̀ ní pé ẹ̀ mọ̀ mí mo kàn máa ń wò yín pé kí ló ń ṣe yín náà ẹ̀yin àgbàlagbà máa ń kò ń wò yín pé kí ló ń ṣe wúmà yìí mo máa ń wò kí ló ń ṣe kí lẹ rò pé ẹ jẹ́ kí lẹ rò pé ẹ fi kí lẹ rò pé ó ṣe pé kíní a máa ń pàdé lájọ̀dún ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí bí ẹni mọ owó gidi ẹ mọ̀ mí gidi tá máa sọ pé ní gidi ẹ mọ̀ mí á sórí social media ẹ máa ṣàbòsí bẹ́ẹ̀ ni pé nǹkan máa ń kọ́wé pé ẹ mọ̀ mí dáadáa máa kọ̀ ń wò yín àṣàlábòsí kí ló ń ṣe lè ń ṣe alábòsí ni mo rí yín sí mo rí yín àṣàlábòsí pẹ̀sì alábòsí olétékété elétekéte èèyàn ní kíní kan mọ́ mi ní kíní kan mọ́ mi ní igi àṣìkáṣẹ́ mi ní èèyàn kan kíní kan kíní ààrùn ẹ jẹ́ kí n pa fídíò ìmọ̀-àárín yín lọ́la tí máa ní kí n ṣe chaati máa ṣe tó máa wá bọ́ta lọ́la ọ̀la máa ṣe mí ní ṣe pẹ̀lú mercy máa fún wọn jẹ gidi ẹ̀yin lè fi máa fà àwọn èèyàn kan pa pé wọ́n ṣe pé kí ló yẹ tí màmá lọ pè sórí chaati kí ló ń pè síbẹ̀ fún kí ni màmá lọ pè síbẹ̀ fún ẹ yẹ kí màmá gan pè sórí chaati fún kíni kí ló ń pè sí kíni fún kíni ìbá màmá kàn máa wò ó náà ni gbogbo tó ń sọ ni kò tiẹ̀ nídìí pípè kò nídìí wọ́n ń pè síbẹ̀ fún kíni ṣé pé dandan náà fi ń báyọ̀ ṣe ọ̀rẹ́ inú mi ò dá o ṣé dandan ní àmọye èèyàn tó pọ̀ ní ayé tí wọ́n ń bá ṣe dandan náà fi ń báyàn ṣe ẹni tẹ́ bá rí mi lórí pílàfọ́ọ̀mù lágbájá kan nǹkan báyìí nìkan fi mí ṣe ẹjọ́ òsì lọ́wọ́ yín màmá tó ń wá sórí pílàfọ́ọ̀mù yín tó wá ń pè síbẹ̀ àwọn lọ́wọ́ at fault ṣọtí yẹn kò yẹ kán pè síbẹ̀ èèyàn máa ń ṣe pé kí nígbà míì ni pé pàtó ti di bóòlù ọ̀yá mi ẹni tún ní blame wọn náà bóyá wọ́n rò pé káwọn tún settle ẹ̀ bóyá wọ́n fẹ́ settle amicably ni o bóyá wọ́n rò pé káwọn wẹra wọn mọ́ ni o kò yé mi ṣùtì yẹn kò yé mi rárá tó dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀mọ́ èèyàn rí ẹni pé áńgẹ́lì kan ni yín bóyá pé lèkélèké ni yín ẹ̀mọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ pátá lẹ́mọ̀ gbogbo wọn bá lẹ́yìn alábòsí nìyẹn náà elétekéte èèyàn ní ẹlábòsí kú ẹ bá wà tẹ máa ṣe bẹ nípa ẹ̀mọ́ rẹ̀ ẹbí ọmọ ẹ ti bọ ẹbẹ bọ́ sí mi lọ́wọ́ ń sìn má fẹ́ lo opportunity yẹn kiri fún yín jẹ máa fún yín jẹ máa fún yín gbàgbó máa tún wá lọ́la máa tún dàbò yín máa kọ́ dàbò yín fún bí ọjọ́ mẹ́ta máa fún yín jẹ gan ẹ jẹ́ kí n kọ ignore yín
Ọlọ́run ní nǹkan ìgbín náà wọ́n tún wá lọ́la màá tún wá dàbò yìí bá tún di bí abikini màá tún sátọ̀dẹ̀ màá tún dàbò yìí ṣe rò pé ẹ fẹ́ rí dínkù màmá ni lójú ara yín ẹ fẹ́ downgrade wọn lójú ara yín ẹ fẹ́ downgrade màmá ẹjọ́ yín kọ́ àgbà tí ń dé ni kí ó ti yẹ yín gbogbo yín tẹ pawọ́ pọ̀ tẹ wá ń pawọ́ pọ̀ lórí màmá gbogbo ẹ̀ ni mo rí ẹjọ́ yín kọ́ ṣé ó ti yẹ yín tẹ̀yìn náà ẹ bá tún dórí platform ẹ̀ nǹkan tó bá wù yín ni ká ẹ ṣe fún mi tí n bá tún dé lórí platform nǹkan tó bá wù yín ká ẹ ṣe fún mi lóòótọ́ bẹ́ẹ̀ màmá sọ̀rọ̀ sí yín èmi ò máa bó sí ń ṣe màmá ò ní bá mi sọ̀rọ̀ mọ́ ni bó bá ṣe rí ni máa ṣe dá láàrin ẹ̀yin méjèèjì mo understand pé bí màmá ṣe sọ̀rọ̀ sí yín láìkẹ́ nǹkan point tẹ́ ẹ̀ dẹ̀ láìkẹ́ nínú nǹkan tí màmá sọ mo mọ̀ point tẹ́ ẹ̀ láìkẹ́ ẹ̀yin èèyàn mi ṣe ká ṣe chat yẹn hey sister Shade Shewa hey sister Faith you never sleep how you dey ṣé mo could do the chat now or mo could come tomorrow make I do the chat now because if I maybe I should come tomorrow so that I go think well màá lè rò bóyá kí n ṣe àbí kí n má ṣe kọ́sí mi ṣe máa ṣe máa yàtọ̀ máa fún yín jẹ gan ni máa fún yín jẹ gan gbogbo bá ṣe fi gbogbo ṣe fi màmá pa náà nù máa fún yín náà pa padà má fẹ́ ṣe é fún yín máa gbẹ̀sán padà mò ń wò náà ni bí mo ṣe lè ṣe tí Ṣadé ẹ̀ nọ́tìsì ni àwa sáìdì bí àfìfẹ́ hàn síra wa bí wọ́n ṣe múra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo wọn máa múra wọn lẹ́yọ̀kan mà ni wọ́n tún máa béèrè ara wọn wọ́n tún ń jó fúnra wọ́n tún kíra wọn happy birthday wọ́n tún ń ṣoríṣiríṣi wọ́n á pè wọlé wọ́n jọ fìmọ̀ ṣọ̀kan wọ́n jọ ń celebrate ara wọn wọ́n jọ ń ṣe kínní wọ́n jọ ń gbé ara wọn lókè sọ́wọ́ lọ́wọ́ sókè mo wò pé lórí Facebook yìí náà ló ń lọ sórí iṣu ara wọn ló ń fìfẹ́ hàn mo ní lórí social media yìí náà lórí pé wọ́n ṣàfẹ́ gbá àwọn èèyàn wálẹ̀ gangi up yẹn pọ̀ o wàláì wọn fi bẹ́ẹ̀ àwọn tó wà ń sáìdì mo fi ọlọ́run èmi ò máa bò sí í ṣe wàláì ẹ lè bíìtì wọn ẹ mọ̀ kẹ́mi ọmọ mi ì máa bò sí í ṣe wọ́n ṣe múra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ gbàgbé ẹ lè bí wọn lè bíìtì wọn wọ́n tighten up gidi ni teamwork ló ń ṣe wọ́n múra wọn pọ̀ gidi ní ṣáìdì bíi èèyàn ká máa ló nǹkan òun sì léèyàn kan sínú gbogbo wọn dẹ̀ ló ti ṣẹ́ra wọn o gbogbo wọn pátá ni wọ́n ti ṣẹ́ra wọn lọ́nà kan lọ́nà méjì lọ́nà mẹ́ta náà ti jọ búra wọn láti sọ̀rọ̀ síra wọn o wọ́n ti jọ yákàyámọ̀ ara wọn ti jọ tẹ̀ síra wọn lójú o wọ́n dẹ̀ sọra wọn dọ̀rẹ́ wọ́n dẹ̀ pretend bẹ́ẹ̀ ni pé àwọn ò jọ jàrí bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan mọ́ wọ́n dẹ̀ gbogbo wọn dẹ̀ múra wọn mọ́ra wọn. Mo ń lanu báyìí pé gbogbo wọn dẹ̀ múra wọn mọ́ra wọn wọ́n dẹ̀ gbàgbé gbogbo ìjà wọn wọ́n dẹ̀ sọra wọn dọ̀rẹ́ ẹ̀rù Ọlọ́run bà mí níbi tẹ́ pé àwọn sáìdì bíi wọ́n sì ń èèyàn kan sì ṣẹ̀mí ní 1991 èèyàn kan ṣẹ̀mí ní 1945 mi ò ní gbàgbé àwọn èèyàn kan bú mi ò ní lọ sí pláfọ́ọ̀mù yẹn èèyàn kan sọ̀rọ̀ kan èmi ò ní débẹ̀ àwọn eléyìí it's not 97 watching it's 120 something watching and you don't have to be counting people watching there's no point counting people watching that kind of comment is not nice say can you come watching no we don't need that okay ẹ má bínú mo wò pé gbogbo ìjà tí wọ́n ti bára wọn jà wàláì ó ń yà mí lẹ́nu ni táwọn fáìdì bí sì máa ṣàkàn èèyàn kan sára sí mi èèyàn kan bú mi ní 2025 èèyàn kan sì sọ kékeré kan mi ò ní dórí pláfọ́ọ̀mù ẹ̀ èmi náà tún kí n tún fi bẹ́ẹ̀ mi náà wí o èmi náà fẹ́ débẹ̀ nítorí pé ó sọ báyìí nítorí pé ó sọ báyìí wọn kí ẹ o wọ́n ti ṣépè fúnra wọn ti búra wọn múra wọn pọ̀ ni mo wá ń wò pé lórí pé wọ́n fẹ́ bí àwọn èèyàn lulẹ̀ mo ṣèbà fún wọn tọ́lẹ̀ o
mo bow down fún wọn, mo bow fún wọn tí wọ́n fi lè ṣe teamwork yẹn. Àwọn gbogbo wọn múra wọn mọ́ra wọn ni. Wọ́n wọ́n pé lórí pé fẹ́ máwọn èèyàn wálẹ̀, gbogbo yín dẹ̀ sọra yín dọ̀rẹ́, wọ́n dẹ̀ ń rí ikú ìtara wọn ni, wọ́n dẹ̀ ń rí ikú ìtara wọn ni. Ẹ̀rù bà mí o, ẹ̀rù bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí nígbà tí mo rí bí wọ́n ṣe ń múra wọn pọ̀ mọ́ra wọn. Wàláì mo fọlọ́run búra yín sáìdì, èmi ò mọ àbòsí ṣe, ẹ lè bíìtì wọn, ẹ gbàgbé bí mo ṣe happen. Ọlọ́ ẹ lè bíìtì wọn, ẹ lè bíìtì wọn láyé, because ẹ̀yin ṣì máa ṣakọ. Èèyàn kan ṣe kinní kan fún mi, èèyàn kan sọ kinní kan nígbà kan, kinní kan ṣì ń dùn mí, òun lè fi lè bíìtì wọn, ẹ lè bíìtì wọn. Kìsì yẹn ti pọ̀ jù. Mo máa wọ̀ pé gbogbo àwọn pípọ̀ yìí ti búra wọn rí, wọ́n ti sọ̀rọ̀ síra wọn rí, wọ́n ti stage show fúnra wọn rí dáadáa. Mo tún wọ́n pé àbí bẹ́ẹ̀ ni Brother Kọ́lá ní plan coup ní Sashade, ẹ̀yin náà rí wọn, ṣẹ́yìn náà rí wọn. Brother Kọ́lá ní Almighty God will continue to disappoint them all. Ìkíṣì wọn yẹn ó bà mí lẹ́rù o. Mo wá wò pé gbogbo àwọn pípù yìí ti bára wọn jàre, wọ́n ti ṣépè fúnra wọn rí dáadáa. Ṣáwọn náà kan náà wá ti sógun, wọ́n wá sọra wọn dọ̀rẹ́ yìí lórí pé wọ́n fẹ́ mú èèyàn wálẹ̀. Ẹ̀rù Ọlọ́run bà mí o. Lórí social media lẹ́nujọ́ mẹ́ta yìí, ẹ̀rù Ọlọ́run ó dẹ̀ ń bà mí pé àwọn kan wọ́n lè sọra wọn dọ̀rẹ́, wọ́n lè múra wọn mọ́ra lórí pé wọ́n fẹ́ bring èèyàn down. Wọ́n dẹ̀ ń load nínú 100%, wọ́n dẹ̀ ti load dé 60%. Wọ́n dẹ̀ jọ fìmọ̀ ṣọ̀pọ̀n gbogbo wọn pátá. Wọ́n tún láwọn kọ́là tó tún pè wọlé. Gbogbo àwọn kọ́là yẹn náà tún fìmọ̀ ṣọ̀kan. Ẹ̀rù Ọlọ́run bà mí. Gbogbo wọn tún fìmọ̀ ṣọ̀kan, gbogbo wọn ti mọ táìmù tí wọ́n ń pè tán bá ìtàn. Tẹ́lẹ̀ bá ti pè tán ọ̀tún á tún pè wọlé, èmi á tún pè wọlé tán bá ìtàn lọ́ fi ṣe. Wọ́n tẹ̀ tí wá mọ orúkọ ara wọn, ti mọ list ara wọn, àwọn kan ti wà standby caller ni wọ́n lè tó 50, wọ́n máa pè wọlé lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n tún fún speaker ní support ipe tó bá sọ tiẹ̀ tán, tó bá rọ́rọ̀ sọ mọ́ jọ ọ̀rọ̀ àjẹkáwa continue. Ẹ̀rù bà mí pé kúrò bá mi bẹ́ẹ̀ náà bá zin, mo kọ̀ wọ́n pé Stargate gbogbo 1,000 shall fall at the side and 1,000 shall àmì amen, àmì Sister Ṣadé amen. Ní tó ń ṣẹlẹ̀ ní mo sọ mi ìparọ́, kò sí pé tá a ti fẹ́ sọ public náà la máa ti sọ pé public person ni wá, kò ṣeé sọ láàrin kọ̀rọ̀ ni mo ṣe ń sọ. Ká ló ṣe sọ láàrin kọ̀rọ̀ máa sọ ń kọ̀rọ̀, pé kò ṣeé sọ ń kọ̀rọ̀, pé kò ṣeé sọ tẹ́gbẹ́ wọn nígbà wọn náà máa gbọ́, kò ṣeé sọ ní kọ̀rọ̀ ni. Wọ́n dẹ̀ plan, wọ́n dẹ̀ rìkú ìtara wọn tó yẹn. Mo sàlámọ̀ fún oníṣẹ́ ńlá o, mo gbóṣùbà fún oníṣẹ́ ńlá. Mo pé lórí pé ẹ fẹ́ ń wá nǹkan kan pé kéèyàn ṣubú, ẹ̀dẹ̀ fìfẹ́ hàn síra yín, ẹ̀dẹ̀ gbàgbé gbogbo grudges, gbogbo everything tẹ́ ṣe síra yín, ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ń gbéra wọn gun ládà, gbogbo wọn ń gbéra wọn bá téèyàn kan bá ti gùn, èèyàn kan bá dì í mú. Mo ní ìyẹn náà bá dì í mú, ìyàwó náà máa gùn lọ, èèyàn bá tún ti gùn á tún jọ dì í mú. Ìyẹn ló ń pè ní teamwork. Àyàn á tún bá di ládà mú, ìyàwó náà máa gùn lóyá, èèyàn náà ń ṣe oríṣiríṣi. Mo sàlámọ̀ fún yín o nínú fídíò yìí.
mo gbóṣùbà fún yín, mo sàlámọ̀ fún oníṣẹ́ ńlá. But that is how it has always been now. Why are you surprised? No, kò tó yìí. Friendship side wọn yẹn kò rí báyìí tẹ́lẹ̀. Mo mọ nǹkan tí mò ń sọ, mi ò ń ṣe, mi ṣẹ̀ṣẹ̀ dé social media, mi ṣẹ̀ṣẹ̀ dé Facebook. Eléyìí yàtọ̀. Eléyìí yàtọ̀. Ní side ọ̀dọ̀ wọn ni mò ń sọ. Ká ní side ọ̀dọ̀ another side ni màá ní yes. But on that side, ó yà mí lẹ́nu. Àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣègbéraga gan tán láwọn ò kí ń lọ orí platform èèyàn gan. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sórí platform àwọn kan tó máa ń ṣègbéraga. Tọ́ máa láwọn àwọn kì í dé platform anybody, wọn kì í rí comment àwọn anywhere. Àwọn kì í lọ àwọn làwọn ní the biggest kìíní lórí social media yìí. Àwọn làwọn wá ń sọ, táwọn bá ń sọ̀rọ̀ gbogbo everybody máa ń dákẹ́ lórí media yìí ni mo dẹ̀ ń rí wọn náà. Àwọn tó wọ́n ní gbéraga, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ ń comment náà. Mò ń gbọ́ thank you, continue with the justice, thank you very much, thank you, continue. Àwọn náà tún need the support. Fún wọn gbọ́n lè dá ṣe. Kò sí nǹkan tó ṣe dá ṣe ní ayé yìí ọmọ ìyá mi. Àgbájọwọ́ la fi ń sọ̀yà lóòótọ́ ni. So ẹ̀yin náà tí wọ́n mọ̀ pé kò ṣe dá ṣe. Gbogbo àwọn òkúta tọ́mọ̀ lẹ́kọ̀ọ́ sílẹ̀ yín. Ó wà di pàtàkì gunlé wá di ibi tẹ́ wá ń lọ ń sìn. Tẹ́ lọ ń kí wọ́n bẹ̀. Forget that you don't like your former sister. But keep it honest, it's other party she will do. Part 1. Hallelujah. Ẹjọ́ mi understand the comment yẹn. Kò sẹ́ni tí mi ò like you. Which other sister? Don't like your former sister. But keep it. Which my sister? Me many times so I will delete that comment. Which is I won't me like because me many times so because I want your man times let me delete the comment because I don't know the sister you are talking about. What anything me like? But you only like me 8 èèyàn. Me many times so me fẹ́ kó tún di wàhálà bí nǹkan kan. Ẹ jẹ́ má gbàgbé bá wa share. Ẹ bá mi share stream yìí, okay? Ẹ bá ń share, má gbàgbé bá mi share. Ẹ bá wa share. Okay, your sister you claim. Okay. Mo ti maintain so ni. Gbogbo wọn dẹ̀ múra wọn mọ́ra wọn. Kí ló fẹ́ gé nínú? Ẹjọ́ kí ni wọ́n ń wá, kí ni in tó ń wá òye mi. Ṣé láti ní pé kéńké ayé èèyàn kan bàjẹ́ ni? Ẹ share. Sister Yomi Kuni, continue with your show, jare my sister. Share ni. Èèyàn kan ní I want to laugh Ọlọ́run. Ẹ fẹ́ rẹ́rìn lálẹ́ yìí. Share. Ẹ máa ní kọ́yàn máa lọ tíyàn bá ti lóhun ń lọ. Ẹni don't go. Ẹ fẹ́ lo ẹni yẹn láti fi sùn. Àbí ẹ fẹ́ lo ẹni yẹn láti máa fi ṣe iṣẹ́ tẹ́ ń ṣe. Àmọ́ kẹ́ á gbọ́wọ́lé share button. Ẹ gbọ́wọ́lé. Ẹ̀dẹ̀ wọ́n wẹ́n tó wọ́n máa tojọ́ lóru fẹ́yìn. Ẹni táwọn máa tojọ́ ble lóru. Ẹni tó wọ́n máa tojọ́ ble lóru tẹ́yìn máa zun tẹ́yìn máa ṣe tẹ́ ń ṣe lọ ìyẹn lẹ́fẹ́. Àmọ́ kẹ́yìn ṣí ẹ̀yin ò ní ṣí ẹ̀ o. Ẹ̀yin á wá gbó ẹ wá kọ́wọ́ gbọ́ báyìí. Kí n ṣáà máa wò ó ni wọ́n á rá kò sí kí n ṣáà máa wò ń bẹ̀. Èmi náà wà tẹ́pà. So ọ̀rọ̀ kí n ṣáà máa kàn máa wò kó máa sọ̀rọ̀ kí n máa wò mi ò ṣe mọ́ mi ì ṣe yẹn mọ́. Tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ṣí ẹ̀ mi ò wá. Abáṣe ẹ má lọ don't go stay o thank you sister Ndabos náà wọ́n ti ṣí ẹ̀. So ẹ wá máa ní don't go ẹ ń wá chat tẹ́ fẹ́ wò tẹ́ fẹ́ wò bẹ́ẹ̀ ni pé fẹ́ wo movie bẹ́ẹ̀ ni TV station ni wà. Mo ń ṣòṣùbà fún àwọn people yìí o. Èṣù ń gbénu wọn. Tó bá yá wọ́n sọ pé èèyàn kan èṣù wọ́n léèyàn kan lè èṣù of London. Àwọn eléyìí ń gan kọ́ ṣé wọn kì í ṣèṣù? Kéèyàn dẹ̀ fẹ́ gbéyàn ṣubú. Kò sẹ́ni tí ò ní flaws ẹ̀, kò sẹ́ni tí ò ní mistake ẹ̀. Èmi ò ṣe chat yẹn bẹ́ẹ̀ kí n máa sọ pé ẹni yìí ò ní mistake. Ẹni yẹn ó ló ṣe pé kíní jù. No. Èmi gan ní mistake tèmi tí mò ń ṣe.
kí wọ́n á kí ń ṣe bíi ti pé kéèyàn dẹ̀ fẹ́ ẹni kan ṣe ẹ̀ báwa ní kan ṣe kí wọ́n á kí ń ṣe bíi ti pé kéèyàn dẹ̀ fẹ́ kéèyàn wá ní pé kéèyàn fẹ́ gbéyàn ṣubú pátápátá. Mo ó lọ yín sọ Yorùbá yẹn, mo gbóṣùbà fún wọn o, wọ́n dẹ̀ múra wọn mọ́ra wọn. Kí ni yẹn sì ń yà mí lẹ́nu. Sísí Bọ́dádé Kọ́lá má wọrí tẹ́ bá ti sọ pé ṣí ẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yin máa ẹ fi ilẹ̀. Why I didn't get notification I'm late. Sashola ẹ máa lọ torí àwọn kan náà sọ fún mi pé àwọn ò kí ní notification. Ẹ máa lọ ṣe kí ni ẹ máa lọ unfollow mi ẹ tún wá follow padà ni o. Ṣó ti yé yín? Ẹ unfollow mi ẹ wá follow padà ẹ wá click lórí notification button yín kẹ́ lè máa rí mi. Ṣó ti yé yín? God bless you ìyá mi. Ó ṣe o. Gbogbo wọn ń káàkiri gbogbo platform ara wọn. Wọ́n ń káàkiri gbogbo platform ara wọn. Wọ́n wá ń pretend bẹ́ẹ̀ ni pé àwọn ò jàre. Mo mọ̀ pé àbí ká bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo bọ́n ṣe ń búra wọn síta ni. Tá bá bẹ̀rẹ̀ sí ní pìlẹ̀ gbogbo bọ́n ṣe ti búra wọn. Ẹ má máa bẹ̀rẹ̀ sí ní ẹ má máa rẹ́rìn-ín mà ní. Gbogbo bọ́n ṣe máa ń búra wọn tó ń sọ̀rọ̀ síra wọn. Tọ́n dẹ̀ wá sáré múra wọn lọ́rẹ̀ẹ́ yìí. Ó le o, ó kẹ́fìtì gan o. Ó kẹ́fìtì gan ni. Kò sẹ́ni tó pé tán mi ní parọ́ fún yín. Èèyàn kan ló pé tán kò sí nílé ayé yìí. Ṣó yé yín? So mi fẹ́ sọ really much lórí ẹ̀ mú kan máa fi ṣe case study ni. Ṣé get nǹkan tí mò ń sọ? Mi fẹ́ really so much lórí ọ̀rọ̀ yẹn rẹpẹtẹ but mo ń fi ọ̀rọ̀ yẹn gan kọ́gbọ́n gan èmi gan fi ń kọ́gbọ́n pé ilé ayé yìí àwọn ènìyàn ṣe kí ni wọ́n lè wọ́n ṣòro. Màmá bọ́ síta wọ́n sọ̀rọ̀ wọ́n dẹ̀ fún TMS ní support àṣàgbàlagbà wípé wọ́n ní wọ́n ń dáwọ́lé èèyàn kan pé wọ́n dẹ̀ ti ń dáwọ́lé nìyẹn jù wípé báwọn dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tí wọ́n bá ti dáwọ́lé èèyàn pé àwọn á ṣe kí ni àwọn á gbèjà ẹni yẹn pé kódà gan onígbéraga gan tí wọ́n bá ń dáwọ́lé onígbéraga jù gan àwọn máa ń ṣe kí ni nígbà míì àwọn á bọ́ta sọ̀rọ̀ pé ẹ fi sílẹ̀ ẹ yé dẹnu lé jù gbogbo yín ti wá papọ̀ mọ́ kí ló ṣe fún yín pé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ and all that. Wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n sọ ọ̀rọ̀ tẹnu wọn and all that gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ ní pé mi wá ó dà pé màmá communication yẹn ìyá Àbíkẹ́ communication yẹn èyí dà pé ìyá yẹn ti ṣe chat mi ì rí bẹ́ẹ̀ kà ó dà pé ìyá yẹn ṣe chat tí ìyá yẹn ń sọ pé wọ́n ń fi àwọn kan joyè ipe kò yẹ kán máa wọ àwọn tó máa fi joyè ipe àwọn kan tán fi joyè ó yẹ kán máa wò wọ́n kì í ṣe ó yẹ káwọn ọba máa wọ àwọn tó máa fi joyè kò kàn yẹ kọ́kàn máa fi anybody joyè kí wọ́n ṣáà máa wò wọ́n kó tó fi wọ́n joyè. So màmá ṣáà wọ́n dàgbà màmá wá ṣe chaati pé kí wọ́n máa wò wọ́n kó tó di pé wọ́n fi wọ́n joyè. Yes she said it ẹ ṣe ẹ tún mọ mi létí nǹkan tó bá tún sọ torí mi ì wo chaati wọn yẹn tán ṣó yẹ yín ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ náà lára ṣẹ̀ṣẹ̀ lọ ń wa torí mi ò kí ń wò wọ́n mi ì ń wò wọ́n ṣó ti yẹ yín so ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ náà ni mo kàn wo díẹ̀ bẹ́ẹ̀ mi ì lè wo tán gan ṣó yẹ yín. So ó dà pé màmá wa ń sọ wípé ẹ rán mi létí àwọn statement yẹn màmá wa ń sọ wípé ẹ̀yin ń sọ ń sìn nígbà tó ń fi òun jẹ oyè ẹ wá ń sọ ń sìn pé kí àwọn ọba máa wò ó dáadáa kán tó fìyàn joyè pé kì í ṣe gbogbo ẹni tó bá wá látọ̀dọ̀ àwọn kìnnì kan fágà ló yẹ kán fi máa joyè pé àwọn kan náà tí wọ́n ti jẹ oyè tó jẹ́ pé inú kìnnì náà ni wọ́n wà ń kọ́
mo gbọ́ tí màmá sọ bẹ́ẹ̀ ṣó ti yé yín mi wo chat àwọn náà tọ̀ bẹ́ẹ̀ mo gbọ́ bẹ́ẹ̀ yẹn yí pé àwọn mama call into the live chat to tell her she is biased. Wọn bá ti máa pè síbẹ̀. Wọn bá ti máa pè síbẹ̀. Kò need. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò need. Kó tó di pé wọ́n pè, wọ́n á kọ́kọ́ wo bó ṣe ń lọ ná. Ṣó ti yé yín? Pípè yẹn ò need. Ṣó sì kì í ṣe by force. Èèyàn lè ní pé kíní. Nígbà tó rọ̀ yẹn ti dìbò lọ ìyá mi bẹ́ẹ̀ yẹn. Then kò nídìí mọ́, ṣó ti yé yín kò nídìí kọ́lì mọ́. Ibi kọ́ọ̀lù tán kọ́ọ̀lù náà ló tún fa pé wọ́n ní màmá sọ báyìí, màmá sọ báyìí, màmá sọ báyìí, màmá sọ báyìí. Ìbá play ẹ̀ gan ká gbọ́. Èmi rò pé máa ráyè yẹn lálẹ́ bí ọjọ́ mi. Ṣó yé yín? So lílọ màmá síbẹ̀ tán lọ ń pè wọlé. Mama calling to her live to she asked Mama Esabod to call in and tell her what's her of. Ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ni torí mo wà lórí live chat yẹn èmi ò ń parọ́. Àwọn kan ló máa purọ́ mi ò sí ńbẹ̀ lórí live chat tí n bá wà máa sọ fún yín pé mo wà ńbẹ̀. Live chat tí mi ò bá sí mà ní mi ò sí ńbẹ̀. Àwọn nǹkan tí mo wò ní half mo sọ fún yín sì mo ní half ni mo wò. Lórí chat yẹn mo wà ńbẹ̀. Mo lè má tètè wọlé síbẹ̀ bẹ́ẹ̀ tí ìgbà tí mo wọlé mo wà ńbẹ̀. Mo wà lórí chat yẹn ṣó ti yé yín. So to me èmi ò rò pé bóyá bí màmá ṣe pè síbẹ̀ yẹn èmi ò bí màmá ṣe pè síbẹ̀ mi ò rò pé kò need. Nígbà tí ó ti di bẹ́ẹ̀ yẹn pé kíní ó ti di iṣu atayanyan bẹ́ẹ̀. Kí ló ń pè fún ẹ̀ fún? Àwọn agbọ́n táwọn fẹ́ gbọ́ ń bẹ̀ ni. Àwọn á dẹ̀ lọ sórí platform wọn. Wọ́n á ṣe kí ni? Wọ́n á dáhùn pé báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. Tọ́n bá wá dáhùn, tọ́n bá wá rí wípé àwọn náà wá dáhùn dáadáa and all that. Ìyá yẹn náà lè wá sórí platform àbí káwọn náà wá lọ padà. Wọ́n á dẹ̀ parí ẹ̀ ṣó ti yé yín. Ẹ̀pí pè síbẹ̀ táwọn pè síbẹ̀ yẹn. Òun ló tún di tó jẹ́ wípé she asked Esabod to call in to tell her what's making her angry. Èmi ò gbọ́ bí tó ti sọ bẹ́ẹ̀ o pé kán pè wọlé. Mo kàn ń gbọ́ tán sọ pé kí ni ẹ̀ṣẹ̀ mi? Kí ni ẹ̀ṣẹ̀ mi? She first came on Mama's show when she was in America. Kí ló wá sọ ń bẹ̀? What did she say on Mama's show? When she called, she now said, I want to put you on speaker. And Mama said, no problem. Okay, she came on Mama's chat in America. Then what did she say there? Mi ò sí ńbẹ̀. Nǹkan tí bí ó bá sí máa sọ. Lórí chat mama yẹn, nana yẹn. Video yẹn wà ní 15-16 minutes ni mo wọlé síbẹ̀. Ṣó ti yé yín? Video bẹ́ẹ̀ bí speaker gbọ́dọ̀ máa wà lórí ẹ̀. Káwa náà máa gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ bó ṣe lọ ńbẹ̀. Mo wà lórí ẹ̀. Nígbà tí video yẹn ti wà bí 16 minutes ni mo ti wo orí ẹ̀. Mo dẹ̀ make sure pé mo wò ó tán. Mo make sure pé mo wo video yẹn tán. Ṣó ti yé yín? So I won't lie about that. I was there 16 minutes. So nǹkan tí màmá yẹn tí kò like yẹn ìyá Àbíkẹ́ yẹn. That was when Mama told that she said she was biased. Ẹ máa gbọ́ lọ. Nígbà tí màmá ṣe chat, ṣé mọ̀ kí màmá ṣe chat pé bọ́n ṣe ń dẹnu lé TMS ó ti pọ̀ jù and all that. Ṣé rí ọ̀rọ̀ tí ìyá yẹn dì mú tí ìyá yẹn ò like tí màmá sọ, màá sọ fún yín lálẹ́ nǹkan tí kò like. Torí nígbà tí mo ń wo chat yẹn tí mo wo gbogbo bí ìyá yẹn ṣe ń sọ̀rọ̀, mo mọ àwọn nǹkan tó dì mú tí ò like. Ìyá yẹn ní lọ́wọ́ o, ìyẹn ìyá Àbíkẹ́ yẹn o, ṣó ti yé yín? Ó ní lọ́wọ́ dì mẹ́rù, ṣó ti yé yín? Pretender ni bẹ́ ṣe rí ìyá yẹn. Àwọn pretender snake. Ẹ bó máa ń ṣe bẹ́ẹ̀ ní pé wọn mọ̀ mí, mo máa ń rí
ẹni tí a máa ń ríra dáadáa ní àjọ̀dún ó mọ̀ mí bí ẹni mo owó gidi àgbà tó dé sórí social media máa ṣe bẹ́ẹ̀ ní kí kí ló ń ṣe lè kí ló ń ṣe yín ta ló mọ̀ yín rí nǹkan máa ń rò pé kí wọ́n dé ta ni wọ́n àjù ta ni ẹ́ ẹ mọ̀ àwọn ìyá tó yẹ pé tó bá ti lọ sọ̀rọ̀ yàn tó bá ti lọ rojọ́ yàn láì dáa fún tí ò ní gbọ́ nǹkan tó tí ò ní gbọ́ go tó jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ ni n tó bá ti sọ fún yẹn àwọn alábòsí ìyá òṣì yẹn tó jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ a máa bínú ẹ àwọn ìyá òṣì bẹ́ẹ̀ yẹn ti ni wọ́n tó lè mi ṣe fẹ́ ṣe chaati yìí Sister Susan welcome on board ẹ ti rí pé mo ti ń ta sí wọn òṣè ní pé ẹ má jẹ́ kí n ṣe àwọn ìyá yẹn àwọn ìyá rédèrèdè kan nìyá yẹn ó mọ̀ mí náà ó wá dórí social media máa ṣe bẹ́ẹ̀ pé òun ò mọ̀ mí mo máa ń wò báyìí pé kí ló ń ṣe ìyá yìí ìyá gbà ń sit down ìyá jẹgẹjẹgẹjẹgẹ o ó jẹ́ lọ jókòó mo máa ń rí tó yẹ máa ń ṣe ní pé òun ò mọ̀ mí bẹ́ẹ̀ àwọn kinní kan ní gé àkọ́ṣẹ́ mi àwọn ọmọ mi nìyẹn àwọn kinní kan nìyẹn ẹ jẹ́ kí n tiẹ̀ sọ nǹkan tó bí nínú ṣe rí nǹkan tó bí ìyá yẹn nínú nǹkan tó bí ìyá yẹn nínú gangan ní tó bí nínú gangan ni pé kò láìkì bí màmá ṣe sọ pé bàbá pretender nìyá yẹn jọ she and Esabod can't be friends cause mama Esabod will say things as it is and bí màmá ṣe lọbẹ lánàá tán lọ ń pè wọlé mo kàn wọ́n pé kí ni màmá ń pè wọlé fún kí lẹ̀ ń pè wọlé fún nígbà tó ti tí ṣó ti di bẹ́ẹ̀ yẹn tó ti di fọ́pọ̀ mọ́yọ̀ káyọ̀ pé ṣó yẹn ò tí ì di fọ́pọ̀ mọ́yọ̀ ni màá ní òkè màmá lè pè wọlé mẹ́ngbà tó ti di fọ́pọ̀ mọ́yọ̀ tó jẹ́ pé wọ́n ń bú wọn bẹ̀ ní táwọn èèyàn ń sọ̀rọ̀ sí wọn jàgàjàgà ń bẹ̀ tí wọ́n ti ń sọ pé ẹ má bú wọn o no nasty comment o no derogatory comment o ẹ má wọ́rí ẹ jẹ́ ká máa dìrí ìtì ẹ jẹ́ ká máa ṣe kinní kan kí ni ẹ̀ṣẹ̀ mi. nígbà tó ti ń sọ pé Esabod tó ti yọ àǹtí ṣáàǹtí Esabod ni tó dà pé kinní ló máa ń pè wọ́n ní àǹtí Esabod rán mi létí màmá tó máa ń sọ pé àǹtí Esabod ọ̀rẹ́ wọn kan tó máa ń sọ pé àǹtí Esabod ó dà pé màmá Kẹ́mi Olúnlọ́yẹ̀ ṣe mọ̀ kéèyàn máa sọ pé àǹtí ẹ̀yẹn tẹ̀ máa ń pa mí lẹ́rìn mọ́mì yẹn tẹ̀ máa ń pa mí lẹ́rìn ìyẹn máa ń tẹ̀ láìkì ìyá yẹn Ọlọ́run ẹlòmíì ò láìkì ẹ̀bẹ̀mí láìkì ó máa ń pa mí lẹ́rìn ó dẹ̀ plain kò kí n fi nǹkan bò àǹtí Esabod àǹtí Esabod ló máa ń pè wọ́n. mo ń bọ̀ ẹ jẹ́ mọ́ so èmi ò like bí màmá ṣe pè wọlé sorry chat yẹn mi ò like because kí màmá tó pè wọlé show yẹn ti di ó ti di yamayama ṣó ti yé yín ó ti di yamayama kó tó pè wọlé so what's the point pé wọ́n pè wọlé I didn't like that idea kì í ṣe gbogbo nǹkan tí màmá bá ṣe náà ni màá sọ pé mo like nǹkan tó bá ṣe ń gbà mí tí mi bá like ẹ màá sọ pé mi ò like ẹ I didn't like it when she called in she shouldn't have called said what I make I drink she shouldn't I won't blame her you know she's an adult and an elderly woman. She knows what is right and what is wrong. But to me, I don't like how she called in that show at that point and at the time she called in. It wasn't really nice, calling in at that time. Because what is the point? What is the point of calling in a show that is messy already? You understand? And now they are all blaming her now that she said this, she said that, she was being rude to her, she was being nasty to her, and then she the Yalabosi, she's the one that is good, she's the one that maintained peace, she's the one that was quiet, she's an educated one, she did not react, she did not shake any con. She don't want to be Labosi. One man pretend bẹ́ẹ̀ ni pé wọn kì í sọ̀rọ̀ ni o. Àwọn tí wọ́n bá burú ṣe rí àwọn tí wọ́n bá da wọ́n máa ṣe gbúrú máa dá gbogbo ẹlẹ́ gbẹ́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  wọ́n dá gbogbo ẹ̀ sílẹ̀
ẹ máa wá máa bínú. Èmi máa ń like èèyàn tó máa da gbogbo nǹkan sílẹ̀ wùrùwùrùwùrù ṣe rí wọn máa ń da ṣé láwọn tó yẹ kó máa ní ìyá wa kò dẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan tẹ̀dẹ̀ wá sọ yẹn kí ni mo wá ṣe nǹkan tó máa ṣe fún yàn inú wọn wicked ju èèyàn tó ṣe gbàsgbòs lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wo bọ́n yẹn ṣe náà yẹn ẹ ní ìyá yẹn is the best. Ẹ wá wo ọgbọ́n tó tí ìyá yẹn wá lò nígbà tí màmá pè wọlé. Ẹ wo ọgbọ́n tí ìyá yẹn lò. Ẹ wo bó ṣe rọra ń dákẹ́ tó rọra ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bí ọmọ tó kábídí. Àbẹ́ẹ̀rẹ̀ rọra ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lè jẹ́ kọ́kọ́ tán pé mo dẹ̀ rọra kò rí bẹ́ẹ̀. Arítẹni mọ̀ ń wí nìyín asàpáàdì mọ́kìnní kan nìyín arítẹni mọ̀ ń wí nìyín kìnní kan ní bẹ́ẹ̀ kọ́ lórí bẹ́ẹ̀ màmá ni wọ́n wá rí pé màmá ń sọ̀rọ̀ ṣàkà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 
knew what she was doing. Wàá gba ẹ̀ sister mi ọ̀rọ̀ máa ń yé yín gan ibi tí point tí mò ń lọ gangan nìyẹn. Ṣé àwọn kan wà bẹ́ẹ̀ tíjà bá ṣẹlẹ̀ àwọn kan wọ́n ní ways tó máa ń lò tó jẹ́ pé wọ́n máa fẹ́ kí ẹni wọ́n máa fẹ́ kéèyàn look stupid bẹ́ẹ̀ ni pé èèyàn jẹ̀bi. Ṣé narcissist àbí kí ló máa ń pè wọ́n kí ni English word tó máa ń fún wọn náà tó jẹ́ pé àwọn ni wọ́n á ṣe nǹkan o wọ́n á tún máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn làwọn ṣe pé kíní. Ẹ wá wọgbọ́n tó lò lánàá bí màmá ṣe pè wọlé tí màmá ń sọ̀rọ̀ ẹ wá bó ṣe rán sọ kò dẹ̀ rí bẹ́ẹ̀ màmá Sabod tó bá tún yá tún ní ẹ Sabod ṣe rí kí gbogbo yẹn wá pè wọlé pé ìyá yẹn ẹ bá ti má jẹ́ kí yẹn pè wọlé kí yẹn pè gbà kí yẹn pè wọlé kìnìkan ẹ wo bẹ́yìn ṣe nice ẹ wo bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ ẹ wo bẹ́yìn ṣe calm wọ́n á ti mọ̀ pé yín lẹ kàwé wọ́n á ti mọ̀ pé yín lẹ dájú wọ́n á ti mọ̀ pé yín ní champion ẹ wo bẹ́yìn ṣe ń sọ̀rọ̀. Tíjà bá ṣẹlẹ̀ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ra máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣẹ́rẹ́ àwọn tó bá ṣe gbùrùgbùrùgbùrùgbùrùgbùrùgbùrù wọ́n á máa sọ pé wọ́n ni wọn ò dá. Ṣeré ẹlòmíì mọ ọgbọ́n yẹn á mara má ní kí ló ṣẹlẹ̀ ọ́ ni ẹ jẹ́ kó rojọ́ á ní ẹ jẹ́ kó rojọ́ ó dẹ̀ ti mọ̀ pé ẹni tó bá máa rojọ́ yẹn ó ti mọ̀ pé ìyẹn á rojọ́ àdá gbogbo ilẹ̀ òru. Tó bá ti wá ní kóhun sọ̀rọ̀ ó lè wá ní mo fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ mo fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run bá ṣe fẹ́ kó rí náà ni àmọ́ mo ṣàmọ̀ pé Ọlọ́run ló máa ṣe ṣẹ́ni tó sọ bẹ́ẹ̀ ṣe wọ̀n nínú ó ṣe wọ̀n ní àwọn kan mọ ète yẹn gan wọ́n mọ ète yẹn ń ṣe tíjà bá ti ṣẹlẹ̀ máa tẹ̀lé kan rojọ́ ẹ jẹ́ kó òun sọ̀rọ̀ ẹni tí ò dé ẹni tó dẹ̀ nínú fùfù tó tẹ̀ wé kìí ṣe bí ẹgbẹ́ nínú burúkú ìyẹn á ti rojọ́ gbùrùgbùrùgbùrùgbùrù wọ́n á ti sọ̀rọ̀ bí wọ́n bá dẹ̀ ní káwọn sọ tí wọ́n ní mi lè sọ̀rọ̀ mi ẹgbẹ́ tó gbogbo ohun tó ṣàbá àti ṣàti sọ náà mo yáfi ẹ̀fọ́ lọ́run ṣé ẹni tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n ní àwọn èèyàn ní oníwà tútù bí àdàbà ẹ yáfi ẹ̀fọ́ lọ́run ó yáfi ẹ̀fọ́ lọ́run Ọlọ́run ọlọ́ba ọba olùkọ́ ní a máa kọ́ gbogbo wa irọ́ ni o ó fẹ́ kẹ́niyẹn jẹ̀bi ni o ṣó sì yé yín ó fẹ́ róòpù ẹni yẹn gbogbo ó mú mọ́ra ni o ṣé mo ká mọ̀ nǹkan mú mọ́ra jura lọ ó mú mọ́ra gidi ó ń jó gidi ó mú mọ́ra pé kẹ́niyẹn lè jẹ̀bi àwọn kan ní tactics yẹn
àwọn kan ní tactics yẹn. Ẹ wá wo lánàá tó ń pè síbẹ̀ tán tó wá tí ìyá yẹn wá ń sọ pé àwọn ò ní jẹ́ àwọn ò ní lọ sórí pláfọ́ọ̀mù ẹ̀ mọ́, àwọn ò ní dé pláfọ́ọ̀mù ẹ̀ mọ́. Mo ní tẹ́ bá tún rí mi lórí pláfọ́ọ̀mù Esabod, tẹ́ bá tún rí mi ẹ̀yin tẹ́ ń wò mí ṣé torí pé ẹ ṣe saga nánà tẹ́ ti rí ṣe 1000 àbí 900 800 ṣe tán tó wò yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí n bá tún dọ́dọ̀ Esabod, tí n bá tún débẹ̀ nǹkan tó bá rí ni ká ṣe fún mi, ntẹ́ bá rí báyìí ni ká ṣe fún mi. Tí n bá tún dọ́dọ̀ Esabod, tí n bá tún dé pláfọ́ọ̀mù ẹ̀, kẹ́ fi nǹkan tó bá ẹ̀yin wọlé ẹ̀ ní débẹ̀ ká tó tan fídíò ẹ ti wà ń bẹ̀, ẹ lè má comment, ẹ̀yin number 1 customer wọn ń bẹ̀. Ẹ jẹ́ kí n wá padà sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí n má gbàgbé tí mo ní ihun tí wọ́n sọ tó bí ìyá yẹn nínú, ìyá alábòsí tó bí nínú. Ihun tó bí ìyá alábòsí nínú ni pé wọ́n sọ wípé ẹ máa gbọ́ o point yẹn o, nítorí pé màmá sọ wípé ẹ̀yin gangan lẹ́wà lára lẹ́ lead fracas, ẹ kàn pretend ni pé ẹ̀yin ó mọ̀ ní máa ń sọ Yorùbá yẹn bó náà ṣe sọ́nà àti pé ẹjọ́ ẹ̀rọ mi létí màmá yẹn sọ̀rọ̀ yẹn wọ́n ní ẹ wà nínú fraka ipe bet ẹ ń pretend ni pé ẹ̀yin gangan ni leader fraka pé ẹ má sọ pé ẹ sì ní fraka. Slow poison. She didn't know Mama will come and defend TMS. She wanted to bury TMS with others. Very wicked. Ìyá mi, Sister Susan, ẹ má sọ̀rọ̀ jù. Ṣé ti yé yín? Ọmọ àti ìyá ni wọ́n lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yẹn, ẹ má sọ jù. Their mother and daughter and mother ni wọ́n ti parí ìjà wọn ní àná. Ṣé ti yé yín? So ẹ ti get nǹkan tí mo means kọ́ mọ́ náà pé a tún fẹ́ máa dájà sí ilẹ̀ ṣàtúnṣe ti yé yín òun náà lèmi náà ṣọ́ra sọ́run apẹ́ mo fi kọ́ọ̀tì ẹ̀ ṣó ti yé yín nígbà tí mo mọ̀ pé náà nígbà tó ń sọ ọmọ mi ní ọmọ àwọn ní TMS, ọmọ mi ní igi àkọ́ṣẹ́ àwọn ní onígbéraga ní igi àkọ́ṣẹ́ mi, gbogbo wọn ọmọ mi ni wọ́n, kíní kan ọmọ mi ni wọ́n. Ẹ máa wọn ìyá tó jẹ́ kí wọ́n máa ń wojú kan tó a máa wojú a máa yá yẹn tẹ bá ń gbọ́ yé tà ó ètì kú bẹ́ẹ̀ ṣe rí ìyá yẹn ìyá gẹ́gẹ́gẹ́gẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe rí yẹn ètà gidi ni bẹ́ẹ̀ ṣe rí yẹn á dẹ̀ máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni a máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní ìyá ṣío yẹn ṣèbá ọbọ máa ń rí mi ṣèbá nígbà ayé ìgbà kan tó máa ń rí mi ó dé social media ṣe bẹ́ẹ̀ ni pé òun ò mọ̀ wọn kí àgbàlagbà tó ń ṣe bí ọmọ kékeré wọn bọ̀ wọn pé kí ló ń ṣe ìyá ẹ̀ mi ò dẹ̀ èètì ẹ o mi èètì ìyá yìí o mi kórìíra ìyá jẹgẹjẹgẹ yìí o onítìró eyebrow àwọn ayé àtijọ́ lójú yìí mi èètì ẹ o mi èètì ẹ wàláì mi kórìíra àfi bó ṣe máa wò bẹ́ẹ̀ ni pé bí ó ti ní nǹkan tí mo ṣe mo ní ṣé mo ti fẹ́ boyfriend ìyá yìí rí ni mo tẹ̀ máa wò gbà pé ṣé mo fọ́kọ lady rí ni àbí kí ni woman yìí rí ìyá àgbàlagbà yìí rí ni àbí kí ni ṣé mo ti gba boyfriend ẹ̀ rí ni àbí ọlọ́run ò ní jẹ́ irú ìyàwó ìyá bẹ́yìn onílára ni ẹ ti gbà tán Sister Zona kò ní bàjẹ́ fún yín torí pé ó máa ń rí mi nígbà yẹn torí pé wá rí pé mo wá ń sọ̀rọ̀ lórí mídíà so kò kí ń láìkí ẹ̀ tó bá ti rí mi kì í fẹ́ ṣe mọ̀ kọ́ wọ́n lóhun ni fáńdà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí mídíà ṣe mọ̀ pé màmá náà ló fún lóyè yẹn kí pé àǹtí màmá mi Àbíkẹ́ Adé ọ̀gá mi ni wọ́n o àwọn ni wọ́n kọ́kọ́ ń sọ̀rọ̀ lórí rédíò àwọn náà kọ́kọ́ ní rédíò station ní gbogbo the whole world
àwọn ni wọ́n kọ́kọ́ ní rédíò station ní gbogbo ìyá àwọn màmá Esabod ló sọ bẹ́ẹ̀ wọ́n ṣà ń pọ́n wọn lé ẹ̀mọ̀ pé àwọn àgbàlagbà méjì wọ́n ṣà ń pọ́n wọn lé wọ́n bá ti wà lọ́wọ́ sórí ṣáàtì wọn ẹ̀mọ̀ káwọn náà pé káwọn náà gbé níyì ṣe mọ̀ nígbà tẹ́pẹ́ kò kí ń rí lè ṣèyàn tó máa ń ní viewers pé káwọn ṣáà gbé níyì káwọn ṣáà rap ẹ̀ up náà pé káwọn lift ẹ̀ up. ẹ bá mi kí ọ̀gá mi nìyẹn ló ń wọlé yìí ìyá wa nìyẹn àwọn ni wọ́n kọ́kọ́ ní rédíò station ní gbogbo the whole world àwọn ní Nigeria woman tó kọ́kọ́ ṣe rédíò àwọn ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ wọ́n senior mi ní sọ̀rọ̀ àwọn ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ mo ní bí àtúrí ẹ̀ ni tó bá ti rí mi ó mọ̀ mí ó máa ń rí mi káàkiri o tá máa lájọ̀ dùn ọmọ kan ọmọ cherubim Serafu ni mí ó máa ń rí mi dáadáa ó mọ̀ mí dáadáa àfi bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí mídíà mo kọ́ wọ́n wò pé ìwọ náà ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó wọ́gán náà egbére mo rò pé ó ń wò mí níwò pé egbére yìí náà ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wo légbére yìí náà sọ mo pé ọ̀rọ̀ tẹ́ sọ ní sàtúnṣe tẹ́ ló ní lára nìyá yẹn máa jẹ́ ni mo ṣe sọ yìí ṣé gbére yìí náà ti ń sọ̀rọ̀ ni.